bówó olúgbọ́n kojú ire nígbó bówó àrẹ̀sà kojú ire bówó ẹ̀mọ́ kojú ire lópó ilé ń bá wà fẹ́ mọ́jọ́ kojú ire ní sàárẹ̀ báláyìndé bá ti jíire ṣe bá bùṣe ǹjẹ́ ta ni mò ń pò rí o. Musiliu Àyìndé Akínsànyà MC Olúọmọ náà ní chairman NURTW Lagos State Council ọkọ Mọ̀dínátù Àdùnní olówó orí Aishatu ẹ̀mí Musiliu Àyìndé náà ní happy birthday to you. Musiliu jẹ́ ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ o jẹ́ ń ṣe wàràwàrà kí mọ̀ rẹ̀ ìlú yeye tó bí ọlọ́mọ ṣe bá wọn lọ́mọ ẹgbà ọmọ olọ́gà ọmọ olúgbọ́njọ́ bí ọmọ líṣà bí agbóngbò àkàlà ọmọ malákéjọ́ bí ẹgbẹ́ ò ti mú nọ̀mùnọ̀mù ẹ ò mọ̀ pé bí wọ́n ṣe ń ṣe nílùú Mẹ́kà ni wọ́n ṣe ń ṣe lóde Ẹ̀gbá lákè wọ́n mọ omi Zamzam nílùú Mẹ́kà wọ́n mọ omi Òdògùn lóde Ẹ̀gbá wọ́n gàràfà ní Mẹ́kà ẹ̀yìn golúmọ lóde Ẹ̀gbá lákè ẹ̀yìn lọ́mọ Olúmọ ọmọ Ẹ̀gbá awóyáyá wọ́n kì í abí ológun ẹ̀rù o. Àyìndé mo ní n ó kí ọ bí ọlọ́gbọ́n wọ̀fà Símbíkè lónìí kí ọ délé ìbàbà tó bí ọlọ́mọ ṣebí wọ́n lọ́mọ ró Mr. lẹ́gbẹ́ ọmọ Èkó akété ìlú alàgbà lúgbó mi ẹni tó bá rè lo Èkó tí ó gbọ́n tó bá rè lo òyìnbó kò lè gbọ́n mọ́ afẹ́fẹ́ tó nípọn níbẹ̀ níbẹ̀ òkun tiyín fàájì tó nípọn níbẹ̀ bí ọ̀sà ẹ̀yin lọ́ máa fíjú wọjà máa rìn gbẹ̀ndẹ̀kẹ́ ọ̀bùn wọjà wá pa sí ọ̀sẹ̀ ọ̀bùn ṣe ọ̀ṣọ́ nírẹ̀hùn àfíjú wọlé MC Olúọmọ ilé tí òwò òdìlé owó nílé ìbàbà tó bí ọlọ́mọ ọ̀nà tí òun odò náà là àpótí tí òfin jòkó odò wọn akunlẹ̀ ń bọ ìgbà ọdún kan ni wà pẹ́ láyé bí mo pẹ́ ṣe ń pẹ́ láyé o àdàgbà òun ní tòṣe ẹ̀ dàgbà ẹ̀ dògbò ikú òjìjò nípa yín ẹ ò ní òun gbé sọnù bí ó ṣe bí ọmọ ikú tẹ́ bá kú àwọn ọ̀tá yín àgbà kú àrùn tẹ́ bá rùn àwọn ọ̀tá yín àgbà rùn ikú àdìkú ọ̀tá àwọn ọ̀dà ń odi ẹ̀ bẹ́gbẹ́ pé ẹ̀ lálù iyọ̀ wọn nífẹ̀ẹ́ gbà fún yín ló ń jẹjẹ lọ́la ṣe Èdùmàrè. Happy birthday to you. Happy birthday to you, oh, MC Olúọmọ. Happy birthday to you.